Ìbà ò tó dọ́wà Olódùmarè. Gíga làbókè àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bámọ́ sípò ẹ̀yìn wọn máa tọ́mọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ní. Ibi mo gbé ti yan orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. Ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú. Ẹni afẹ́ la mọ̀ o, àwọn ẹni tó fẹ́ ni o. Ẹbí lè dání, ọ̀rẹ́ lè dání, ọmọ lè dání, ìyàwó lè dání. Ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní, òrìṣà ní ń gbé ní bí orí òsì o. Ibi mo gbé ti yan orí mi, ibẹ̀ lọ́tà ò lè mọ o, ìwé ńlá o, kò ní irú wẹ́wẹ́ o. Orí ló mọ bẹ́sẹ̀ nílé o. Ẹ bá gbé náà lérí, ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà. Ikú bá jẹ bọ̀ níta, ikú àfàwọ̀ sílẹ̀ o. Èmi àdébí tí kò nílé o. Alágẹmọ rèé, adájọ́ òrìlé gbèjé, aṣọ gẹ́rẹ́. Ẹ má lè dágẹ̀rẹ́ à, èmi àdébí tí kò nílé o. Gbẹ́rù mi dórí, oyin sáyé mi, ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi. Ayé mi tòrò, kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni. Ìtàkùn tó ní kéré má gòkè, erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni. Ìgbà ẹranko, wọn kì í dènà dẹkùn má bá re délé mi, ìwọ Ìlédùmarè o. Ìwé ńlá o, kò ní irú wẹ́wẹ́ o. Kíkọ́ mo bá là ọwọ́, lílà mo bá pa odò. Làtètè dáyé, mo bá àwọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n ń borí lórí ọ̀gbága. Mo ní nítorí kíni, wọ́n láwọn lòdùdù tí ń dorí erémèrè tí kì í dorí erémèrè ó bàjẹ́. Wọ́n láwọn àtayọ̀rọ̀ bí ọkọ, àwọn atọ́mọ bíbí ìmàlẹ̀. Wọ́n kọ̀là ọwọ́, wọ́n kọ̀là òbí, wọ́n kọ̀là
bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìnsókè ìrìnsódò ọmọ ènìyàn ṣùgbọ́n kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló bá mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan ni. Òtítọ́ yóò lékè dandan. Sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. Yóò lékè dandan yóò lékè dandan. Òtítọ́ yóò lékè dandan. wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba. torí lóye. ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralẹ̀. ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní omosim global concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey
backup atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omasim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Okay. Mo kí gbogbo ẹ̀yin olóríire ojúlówó ọmọ Yorùbá nílẹ̀ lóko lẹ́yìn ojúlówó bí jáde ń bọ́ mi káàkiri àgbáyé ọmọ Olúkà nílé o mo kí yín nílé lálejò mo kí gbogbo yín pápátá ṣé dáadáa la bá yín o ara ò lè bí ṣàlàáfíà la bá yín o ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo mo kí yín o ẹ wá jẹ́ n fi àsìkò yìí kí ìyá mi sísítà mi Yẹtí Queen tí wọ́n dúró gbọngbọngbọn lánàá tì wá tí wọ́n fi wálẹ̀ mo kí yín o màámi Yẹtí Queen kò ní bàjẹ́ fún yín ara ò lè bí ṣàlàáfíà ni o ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tán báwo ni Sùúrùlérè wà o àlàáfíà ni Sùúrùlérè wà o ẹ káalẹ́ ọmọ Olúkà ètò ẹ ṣé mo dúpẹ́ bàbá mi báwo ni Sùúrùlérè Adébọ̀wálé Ṣótàlà God bless you yín náà wà pẹ̀lú wa lánàá Samsudeen Ọládìpọ̀ ẹ káàbọ̀ sórí ètò Adéyẹmí Henry mo kí yín o ẹ kú dédé àsìkò yìí Olúgbénga Adélẹ́yẹ mo kí gbogbo yín pé ẹ kú àsìkò yìí I appreciate you all mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá ṣùgbọ́n gbogbo yín pápátá lẹ mọ̀ mí I am a man of peace. Ẹ gbọ́ I am a man of peace. I love peace. Mo dẹ̀ máa ń wà happy níbi tí peace bá ti ń jọba. Ṣùgbọ́n mo máa ń sọ nǹkan kan fún gbogbo yín ẹ̀yin olóríire ẹ̀yin ọmọ Yorùbá pápátá tí n bá ń pariwo fún peace tí n bá ń solicit fún peace ìyẹn ò sọ wípé ọ̀lẹ ni mí ìyẹn ò sọ wípé mi ò mọ ohun tó tọ́ ẹ kúlé ọmọ Olúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín ètò ilẹ̀ sí ní sí ẹ ṣé erélè tí mo fẹ́ gbé jáde lénìí nítorí yẹ kí gbogbo yín tún gbọ́ ní kẹ́ ẹ pín. Ẹni tó bá lóun fẹ́ forí gba èpè kó máa gba èpè lọ ẹni tí èpè bá tọ́ sí kó forí gbèpè. Àjàkálìdìrín ó tún ti bẹ̀rẹ̀ o àjàkálẹ̀ àrùn ó tún ti bẹ̀rẹ̀. Wọn ò kì í sọ pé kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dá gbógbé nì wọn ò sọ pé kọ́mọdé má dẹ́tẹ̀ o tó bá ti lè dá gbógbé. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ mọ̀ kinní kan tó dájú ni pé gbogbo wa pátá là ń pariwo pa wá peace kí ló dé tí ẹ̀yin tí ọpọlọ yín dorí kodò. Florence Ajakaye kí ló dé tọpọlọ ẹ dorí kodò. Kí ló dé tó o láròjinlẹ̀ tá a bá wí tá a bá máa fọ̀ wà ló nífẹ̀ẹ́ Yorùbá. Florence Ajakaye ìlú òyìnbó tó wà orí ọ̀fẹ́ ló jẹ́ ẹ̀ má wàá rí orí ọ̀fẹ́ yẹn kó wá sọ di nǹkan míì mọ́ra ẹ lọ́wọ́. Orí ọ̀fẹ́ ló jẹ́ ẹ̀ ata ló yẹ kó máa tà lọ́jà ọjà ọba Alákùrẹ́ ọjà Dédèjì ata ló àti tòmátò ló yẹ kó máa tà bọ́ Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ pé kó o máa lọ sí rúbẹ̀yẹ ó bára ẹ̀ ń bẹ̀. Why do you want to turn yourself to something else? Ajakaye Florence mo dẹ̀ ti pariwo ẹ̀yin fámìlì ọkọ ẹ̀ tẹ́ẹ̀tẹ́ ẹ tètè lù lálùbami kẹ́ lè jáde. Eléyìí ti bà yín lórúkọ jẹ́ ó ti sọ orúkọ Ajakaye yẹn ó ti bàjẹ́ kán lórúkọ bàbá ẹ̀ ló ń pariwo ẹ̀ kiri ní ìbá dáa ó ti borúkọ Ajakaye tó ń jẹ́ yìí ó ti bàjẹ́
ẹ̀yin ọmọ ọlọ́wọ́ máa ń dẹ̀ mo pápá lọ́wọ́ máa ń dẹ̀ lọ́kọ tó fẹ́ gbà yẹn ẹgbẹ́ obìnrin ti borúkọ yín jẹ́ jìnnàjìnnà lọ́wọ́ ó ti borúkọ yín jẹ́ ó ti fi ìtàn balẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìrandé ìran ọmọ ẹ̀ ò ní gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá kí n tó mọ tí mo fẹ́ fi fún obìnrin lésì ẹ jẹ́ n play àwọn ọdíò ẹ̀ kọ̀ọ̀kan fún yín ọ̀pọ̀lọpọ̀ yín ti lè gbọ́. màá play ẹ̀ fún yín kẹ́ gbọ́. Bàbá mi kan nígbà wà lára ní ìgbín lòun òun gé ìgbín ní mímì géèyàn jẹ ìgbín mre ǹgẹ́ ní mi ìran ẹni. Omi dẹ̀ tí wá tán lẹ́yìn ẹni ẹ̀ ní kankan mọ́ ṣùgbọ́n adẹ́tẹ̀ yín ẹ lè fún wàrà ṣùgbọ́n ẹ fẹ́ dá wàrà Ọlọ́run ò lè bá fún yín o ẹ wá discover ìpè tó lọ fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ara ẹ̀ ni wà wá fẹ́ sí. Ìgbà tí ègún yẹn bá bẹ̀rẹ̀ sí ní jà ẹ́ o sọ débi pé oníkan ọ láti àwọn fámìlì wọn àtẹbí nìkan ṣẹ́pè fún nígbà tí ègún yẹn bá wá máa bẹ̀rẹ̀ lórí ẹ wọn ò wá ní rí wẹ̀ òbí sí ṣọ́ọ̀ṣì táwọn ọmọ yẹn lọ tí wọ́n fi rí wẹ̀ Àjàkáyé ṣé bó ti sọ pé kò sí tó ń jẹ́ àlàáfíà ó sọ pé kò sí tó ń jẹ́ peace wàá gbà ẹ̀yin ọmọ Yorùbá ẹ sáré gbọ́ nípa díẹ̀díẹ̀. Ní ẹnu ọjọ́ bíi mélòó kan yìí sísítà wa Ṣọlá kò gbọdọ̀ kú ó ṣe ọdíò kan jáde gbogbo ayé ló mọ̀ pé kò gbọdọ̀ kú ó bí eléyìí lòun àtolóyè Sunday ọmọ Adéyẹmọ ṣe rí òun àti Sunday Ìgbòho bó ṣe rí rèé gbogbo ayé ló mọ̀ but Ṣọlá kò gbọdọ̀ kú jáde ó ṣe ọdíò yẹn ó bẹ ọ̀tún ó bẹ òsì ọdún tuntun la wà yìí ẹ jẹ́ ká gbàgbé tó kọjá ẹ jẹ́ ká fìfẹ́ ṣe etí Florence etí ìfilọ etí ẹ̀ di torí pé kí ni àwọn kì í dúró síbi nǹkan rere fi kí nǹkan bàjẹ́ ojú ìfilọ fọ́ etí ẹ̀ di kò sí èyí tó rí gbọ́ wọn ò dúró síbi pé kó dáa wọ́n parọ́ fún báwọn fẹ́ràn Yorùbá ni wọn ò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá torí pé kí ni mò ń tẹnu mọ́ ní gbogbo ìgbà dábàá nífẹ̀ẹ́ ọmọ Yorùbá gbogbo nǹkan tí wọ́n máa ṣe yìí tó máa mú ìran Yorùbá papọ̀ yìí tó máa kórè wàhálà yìí tó máa fòpin sí wàhálà tó máa fòpin sí ìdààmú nínú ilẹ̀ Yorùbá tó máa so wá papọ̀ tó máa jẹ́ kí ìṣọ̀kan ìbáraẹni kó wà láàrin wa òun ni wọ́n máa lé. ṣùgbọ́n jẹ́ nǹkan ìbànújẹ́ wípé láti wákàtí sí wákàtí ìṣẹ́jú sí ìṣẹ́jú àti Fúlọ́ àti Dúpẹ́ níṣẹ́ làwọn méjèèjì níṣẹ́ ni wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ tó fi máa bá Yorùbá nation máa bá gbogbo ẹ̀ jẹ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe omi tẹ̀yìn ẹja yín gbogbo àwọn tó ń tẹ̀lé yín gbogbo wọn fi yín lẹ̀ síbẹ̀ ẹ ṣàdúró pé adẹ́tẹ̀ yín ò lè fún wàrà sẹ́ẹ̀tù bẹ́ẹ̀ máa da wàrà. Ọlọ́run á dá yín lẹ́jọ́ orí ara yín lẹ́fẹ́ gégùn sí ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́. Ẹ jọ̀ọ́ tí a bá ti ń sọ àyájọ́ yẹn lọ́la ìdílé wọn ni kẹ́ máa sọ àwọn àti ìdílé wọn nǹkan tó jẹ́ wọn láti inú orí dé ìkànnà ẹsẹ̀ bẹ́ẹ̀ sì máa sọ nìyẹn olóṣèlú láti orí wọn títí dé ìkànnà ẹsẹ̀ láti inú orí wọn dé ìkànnà ẹsẹ̀ máa ṣe máa ṣe nìyẹn bẹ́ẹ̀ ọba ní ìjòyè ní ẹlẹ́bọ̀lóògùn ní oṣó ní àjẹ́ ní àásọ̀ ní ìmọ̀ọ́mù ní ṣẹ́yìkì ní ohun dúdú ní ẹnikẹ́ni tí ìbá jẹ́ lábẹ́ ohun àti òṣùpá aláwọ̀ dúdú ní funfun ní nǹkan kíkan tó bá jẹ́ òkè yẹn máa mọ́ wọn ní ọdún dá sí ó kí wọn àdẹ̀kú gbáradì mo láìpẹ́ ẹ̀pá orin nífẹ̀ẹ́ sí ẹnu ìjìnlẹ̀ láti máa ṣe ìjìnlẹ̀ láti máa ṣe wọ́n á jù sí orí ìjìnlẹ̀ ní gbogbo wa ti máa pàdé bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ètò tó bá pé inú báyìí lọ́fẹ́ ṣọ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí pèsè ẹ̀ tó bá jẹ́ tinú Kùránì ẹ tètè tó bá jẹ́ ti àbáláyé ni ẹ tètè sílẹ̀ lọ́jọ́ tẹ́lẹ̀ àpọ̀tún àpọ̀gbọ́n olúgbọ́n gbogbo ẹ̀yẹ jẹ́ ìtẹ̀wé ní ìfọ̀ àwọn ẹnikẹ́ni tàbí nínú ìbẹ̀rẹ̀ ọkùnrin
obìnrin ọmọdé mi àgbẹ̀mí tí wọ́n da Yorùbá láàmú tí wọ́n gbà pé fún Yorùbá ọba ní ìgbèrè ní gómìnà ní sẹ́nẹ́tà ní àwọn olóṣèlú ní gbogbo alápapọ̀ ìtòkè tó sọ fún mi tó jẹ́ pé ọ̀gá mi tó sọ fún òun ti Yorùbá ní sùn ìgbà tó tó olóṣèlú pọ́ńdélé tó gbàgbọ́ tó sọ pé ìjọba délé ló ń wọlé bẹ́ẹ̀ ni wọ́n parẹ́ tìdílé ẹjọ́ ó ṣe pàtàkì ìdílé ní kẹ́ máa sọ gbogbo ẹnikẹ́ni lábẹ́ ọ̀rọ̀ àti òṣùpá torí bẹ́ẹ̀ lọ́pẹ́ tí ń fẹ́ ìyàtọ̀ nìkan ló dà ní àwọn lára òkùnkùn náà wà lára wọn parẹ́ ìlú ìlànà tó gbé wọn bẹ́ẹ̀ ló ti máa lè wọn ọgbọ́n dá sí kì í ṣe ìgbésẹ̀ àsìkò ní àsìkò ní dédé àsìkò ìjọba wọn máa bẹ̀rẹ̀ láti ọgbọ́n dá sí bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe kì í ṣe mí mo kí wọn àtàkùn ọlọ́run bíbí ọmọ Yorùbá ṣé rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olóríire ọmọ Yorùbá wọ́n ní kọ́ ọlọ́run má jẹ́ kọ́mọdé ikú kí ló tún ó ní ọmọdé igọ̀ ó ní kó sáà má ti kú ẹjọ́ kí ló ń pààyàn bí kì í ṣàbọ̀ ẹ̀rí gómìnà igọ̀ gidi ó ní àwọn ibi tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o ẹni tó bá ṣe nǹkan èpè lè pé máa mọ́ kò sí wàhálà ńbẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ understand pé gbogbo eléyìí tó ń ṣe ó yé àwa ọ̀rẹ́dì wọ́n ti fa ìfàsẹ́yìn bá ìrìn àjò Yorùbá nation àfi tá a bá fẹ́ tanra wa jẹ́ ẹ pín program yìí kí ló ṣẹlẹ̀ ẹ kán nípa flag o torí tó bá ti rí pé mo gbérù nàbí ẹ wọ́n mọ̀ pé mi ò kì í jà mi ò ń ṣe fracas mi ò torí yẹn wá ṣe Yorùbá nation bọ̀dọ̀ bá ti rí mo gbérù ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wá wọ́n máa bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ rí bí mo ṣe sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ pẹ̀lú ìbínú mi ìbá ìbínú wálé ní rárá mo fẹ́ láyé ohun tí ò yé fún lọ ó pọ̀ irú rògbòrùn òun lọ̀rọ̀ fún lọ àti Dúpẹ́ iṣẹ́ ikú iṣẹ́ ibi làwọn méjèèjì máa ń jẹ́ kiri nígbà tí Dúpẹ́ fẹ́ wá bà OPC jẹ́ tó fẹ́ fọ́ OPC ẹ̀yin ọmọ Yorùbá imagine OPC má pín yẹlẹyẹlẹ kó jẹ́ pójú kan ṣoṣo ni wọ́n wà lẹ́nu ẹ̀yin ọmọ Yorùbá ẹ kàn wò ó Dúpẹ́ ló fọ́ wọn òun ló tú wọn yẹ́bẹ́yẹ́bẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ with evidence Dúpẹ́ ló fọ́ wọn yẹ́bẹ́yẹ́bẹ́ iṣẹ́ táwọn ń ṣe nìyẹn kò níṣẹ́ méjì tó bá ti rí lé ọlá kó gbowó kó wọbẹ̀ kó sọbẹ̀ dáwóró kó babẹ̀ jẹ́ Dúpẹ́ ò níṣẹ́ méjì jù yẹn lọ ó wọnú Yorùbá nation ó mọ̀ ló bára ẹ̀ ó ṣe wá pẹ̀lú gbogbo ọgbọ́n pẹ̀lú gbogbo àyíníké ó sọ̀rọ̀ ẹ̀dùn lórí kò kúkú sẹ́ni tó bí nínú ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ ẹ̀dùn lórí ọ̀sán gbogbo tó wá sọ pé gbogbo àwọn tó bá ń bẹ̀ ẹ lọ pa wọ́n dànù kán lọ kú kò sí tí wọ́n já mọ́ ìwọ gangan tó dẹ̀ fẹ́ prove pé o ní kinní kankan dání kò sí tó jẹ́ ó mọ̀ kankan kò sí nǹkan tí Dúpẹ́ mọ̀ iṣẹ́ tó wá ṣe ló ń ṣe kó wá destroy kó babẹ̀ jẹ́ ká lè ráyè ṣe election wa mbọ́ dẹ̀ ti bàjẹ́ ti ṣe election yín ẹ̀ dẹ̀ ti wọlé kí ló ń dààmú ayé ẹ̀ Dúpẹ́ ò dẹ̀ fi òfin ìrìnàjò wa yìí ò fi lọ́rùn sílẹ̀ kò dẹ̀ sí tó ṣe gbogbo àwọn tó tẹ̀lé ẹ lẹ́yìn gbogbo wọn ló ti padà gbogbo wọn ló ti tán lẹ́yìn ẹ torí wọ́n ti rí ẹ pé olè ni ẹ onírọ́ ni ẹ ọ̀bàyéjẹ́ ni ẹ gbogbo ohun tó pò tó fi mú àwọn tó fúlọ lórí ẹ ò pé orí ẹ ti dorí gbàgbé pé fúlọ ti ní mental problem tẹ́lẹ̀ wọ́n ló ti ní tipẹ́ òun lórí ẹ ò pé ìbáṣepọ̀ rí ẹ pé ní ìbámọ̀ yìí pé Dúpẹ́ òun ṣe ẹni tó yẹ kó máa tẹ̀lé torí pé kí ni orí ẹ ò pé mo dẹ̀ challenge Dúpẹ́ Florence Ajakaye ló ń jẹ́ Fúlọ ló ń pè é nígbà tó sì ń tata ní Àkúrẹ́ Fúlọ mo ń béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ tó ti pariwo màmá ẹ mú à mo challenge ẹ kó jáde kó búra bóyá o pàdé mú à ẹ rí o dẹ̀ pé ní leader bóyá o mọ ibi tó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ò tiẹ̀ lè sọ pàtó ibi tó wà àwọn táwa gbà leader lọ́dọ̀ tí a mọ ibi tí wọ́n ń gbé a mọ ibi tí wọ́n ń rìn sí
wọ́n pè wá lóòrèkóòrè àwa náà dẹ̀ ń pè wọ́n àjọ ń sọ̀rọ̀ ẹ̀ló àlàáfíà ni mo wà ẹ̀yin ń kọ́ ìdípè ní aṣíwájú nìyẹn. ó ráyè ẹ fúlọ Dúpẹ́ dé ó làdílé ẹ lórí Dúpẹ́ làdílé ẹ lórí ó dẹ̀ fi ẹ́ dára ìwọ náà dẹ̀ yapò kí ó dẹ̀ sọ́ra ẹ dá nǹkan míì mọ́ Dúpẹ́ lọ́wọ́. ó wá yá ọlẹ́ fẹ́ jáde ẹ fẹ́ lọ ṣẹ́pè lọ́dọ̀ ìjìnlẹ̀ èpè yẹn máa bẹ̀rẹ̀ lórí ìjìnlẹ̀ á mú ìjìnlẹ̀ á mú ẹ ó ẹ̀ ní ẹ̀kẹ́pọ̀ ẹ̀ ṣé mo fẹ́ tí ì ṣẹ́pè èmi sọ fún yín wípé àdàbí ó jà ju èpè lọ túlá ọ̀làlẹ́lẹ́ fẹ́ ṣẹ́pè yín ẹ lọ ṣe bọ̀ mo ń sọ fún ẹ pé àdàbí tó bá jẹ́ wípé inú kan ni Dúpẹ́ fi wọnú Yorùbá nation tí ò bá ti ṣe ìbàjẹ́ ló wá ṣe àdàbí yẹn nìkan lè pè é fi lè mẹ́ni bọ́dì wàláì mo fi Ọlọ́run mo fi ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ mi. àdàbí tó bá ti jẹ́ pé Dúpẹ́ ó mì ní bísínẹ́sì wá láti gba ọmọ Yorùbá lóòótọ́ àtòdodo tó bá ti jẹ́ pé political gimmicks ni Dúpẹ́ bá wọlé gbá fúlọ́ Àjàkáyé èpè yẹn máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ á bẹ̀rẹ̀ lórí ọmọ ẹ̀ á bẹ̀rẹ̀ lórí ọkọ ẹ̀ tí ò lè pè é kọ́kọ́ sọ ẹ̀ èpè yẹn á lọ sórí ẹ̀ á lọ sórí ìjìnlẹ̀ àtìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ gbogbo yín lẹ́ bá forí jẹ èpè. torí dẹ́ẹ̀dẹ́wò nínú Yorùbá nation journey ó tó nǹkan tó fi ń bu èpè jó yín ẹ̀ ní program ìṣe àbẹ́yìn olólùfẹ́ Àjàkáyé àti mú àlówà mi ẹ já padà nù tẹ bá wà lọ́dọ̀ mi mi ò lé yín sẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ bá mọ̀ pé ẹ̀ ní nǹkan pín ẹ lọ àwa yín. The face is not the face yo, it's just one kí náà pé kíní ni it's like ìfẹ́ kan ló bá kíní gbogbo kíní yẹn jẹ́ mi ò dẹ̀ mọ̀ bí mo ṣe máa yọ kúrò dọ́gbẹ̀ ẹ má bínú. So àdàbí ó jà ju èpè ó jà ju èpè dẹ̀rẹ̀ èpè dàbí áńgẹ́lì ni ọ̀rọ̀ ni áńgẹ́lì ni òjíṣẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run àti ègún àti ìre áńgẹ́lì kan ni méjèèjì náà ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ ó ní òun gan lọ̀rọ̀ Ọlọ́run ló ní àṣẹ lórí ọ̀rọ̀ òun ló ń rán ọ̀rọ̀ níṣẹ́ tẹ́ ẹ bá sọ tó bá rìn tó lọ kò ní lọ sílé aláìṣẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ń bàjẹ́ tẹ́ ẹ ń dàrú á wá rìn lọ padà wá sọ́dọ̀ yín á wá fọgì mọ́ yín lórí ẹ lè escape ẹ torí ẹ ti bá ìrìn àjò yìí ẹ ti fà sẹ́yìn ẹ ti fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí for the fact bẹ́ẹ̀ tí ẹ kọ̀ tẹ́ni kò sí kan tó já àlàáfíà ẹ ti gbàbọ̀dé ó di dandan kọ́ ẹ forí gbé pé ẹ pín program ẹ gbé lọ fún lọ Àjàkáyé ẹ lọ bá mi gbé fún Florence pé ìkẹtọ ọmọ lùkà sọ yìí kò sí tó já mọ́. fáàtì ni mo ń gbà fún ẹ yẹn gbogbo àwọn igi lẹ́yìn ọba yín bo ni gbogbo wọn wà náà ẹ máa gbọ́ nǹkan o ojoojúmọ́ ló ń wáyé kó sáà jà kó sáà sọ̀rọ̀ kó mú ìjà dání kó sáà báyàn jà ó ṣe òtúrí kan sọmọ lọ wú ọ̀rọ̀ rédíò jáde ẹ̀yin ọmọ Yorùbá ó wú ọ̀rọ̀ rédíò jáde inú rédíò yẹn bí Yorùbá ṣe succeed láti produce rédíò tiwa inú bí wọn ìdí tó dẹ̀ fi jẹ́ tó fi bí wọn nínú ni pé a tètè gbé rédíò yẹn bá tẹ̀yìn wọn ò jẹ́ kán mọ̀ tó bá yẹ pé a lọ announce yẹ pé kan báyìí la bàfẹ́ gbé ṣe mo búra fún yín àwọn Dúpẹ́ àgbàtẹ̀yìn wọn lọ produce wọn láwọn fẹ́ lọ ṣe tiwọn kẹ tó ṣẹ́jú bí eléyìí pé wọ́n gbé jáde ìbá àmọ́ sí original ìbá àmọ́ dáa wọ́n lọ gbé wá just to counter what you are doing because they don't have any plan wọn ò ní plan kankan wọ́n challenge Dúpẹ́sẹ̀ ní gbogbo ìgbà ni mo sọ kò ní any plan kò ní kankan òun ní yellow card òun ní green card òun ní blueprint mo challenge ẹ pé rọ ló pa tí ò bá sí rọmọ ẹ ní kó prove ẹ fàyè gbọ́ báwo la yìí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé gẹ̀ẹ́rì pórí yín gan ẹ wà insane I am not sorry to say it torí tí o bá ṣe pórí yín ò ti taratara pé ni èèyàn ti ń pariwo 2022 fún yín ní 2024
ẹ wà ní 2024 èèyàn pariwo 2020 rule fún yín ẹ̀dẹ̀ ń ṣe mùhàmùhàmùhàmùhàmùhàmùhà ẹ̀rí borí yóò pé gan ni ẹ̀yin tẹ̀ ẹ̀ sì gbàgbọ́ nínú wà tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ẹ̀ pariwo mùhàmùhàmùhà níbo ló mọ̀ sí. èmi ò ní sáláì má sọ tèmi mo ń sọ mo ń tún sọ ẹ̀yin tẹ́ ẹ ti lajú tójú yín là tẹ́ ẹ kúrò lọ́dọ̀ ẹ free ẹ padà síbi tó bá yẹ kẹ́ ẹ padà sí ẹ padà sójú ọ̀nà òtítọ́ àtòdodo bẹ́ẹ̀ dẹ̀ padà ẹ dúró yín lágbẹ́ jẹ́gẹ́dẹ́ yín kẹ́ ẹ fọwọ́ lẹ́rán kẹ́ ẹ máa wo ibi tí ọ̀rọ̀ lọ nígbà tó bá pẹ́ tó bá yá òtítọ́ àfarahàn òtítọ́ àlékè òtítọ́ àlékè Baba Akintoye was our leader for years and he remains our leader up till now. Bàbá yẹn ò gbá kàǹtì síta pé ẹ wá dáwó sàkàǹtì rí. Dúpẹ́ dé ó ti gbowó lọ rẹpẹtẹ. Millions of dollars tẹ́lẹ̀ fẹ́ gbà látọdún yẹn tí ì rí gbà pé ọ̀sẹ̀ tó lọ kódà nínú ọ̀sẹ̀ yìí ìjìnlẹ̀ ti jáde ìkówójọ òpin ọ̀sẹ̀ ìkówójọ lẹ̀ ń ṣe. Ìkówójọ lẹ̀ ń ṣe. Ẹ má bínú ẹ̀yin tẹ́ ń wo mi TikTok, I will have to pause this program for now. Ìkówójẹ ní ìjìnlẹ̀ ń ṣe kò ṣe anything. Màámi, àlàáfíà ni mà. Yes ma, ṣé mo lè ṣe? Gbàngàn ẹjẹ́ pé yín padà. Ẹ̀gbọ́n mo ṣe program lọ́wọ́. Màá pè yín sí. Like what I am saying, ìdílé ń kówó jọ, eléyìí ń kówó jọ, tọ̀hún ń kówó jọ, ẹ kó millions of dollars ẹ ń kó jọ, ẹ̀yin kan ponú ẹ̀ ń dáwọ́ síbẹ̀, ẹ̀yin kan tiẹ̀ lójú yín là inú mi dùn, ẹ jáde síta, ẹ tètè gbọ́n. Ní ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ ní interest àti máa gbọ́ gbogbo kí ní òun ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń jáde nínú program yìí wọ́n ẹ má jáde ẹ dúró kẹjẹ́ ká bára wa sùn títọ́ obìnrin yóò mọ̀ yí pé òun ti wọ òun ti parun tó kò mọ̀ Florence Ajakaye yóò mọ̀ pé òun ti parun ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orí fún lọ ó ti ṣe àwọn èèyàn ó ti ṣe orí gbígbẹ ó ti ṣe orí tútù ó ti fojú olóore gúngi fún lọ ó lè escape ẹ̀ wàá jẹ gbá ẹ̀. Ẹ gbọ́. Àjàkálẹ̀ àrùn ló sọ̀rọ̀ yìí. Mo kàn fẹ́ kí torí kìí ṣe gbogbo wa lórí ẹ̀kọ́ ń gbọ́ mi. Mo kàn fẹ́ kẹ́ ẹ rí díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn àgbààgbà ta sọ pé agbójúlé wọ̀nyí tí wọ́n ṣe. Torí àwọn míì wọ́n kàn dédé tó bá wá lẹ́nu tó sọ pé kí ló ṣẹlẹ̀ bàbá yẹn òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ lè sọ nǹkan tó fi 10 million lówó rédíò ìgbà mẹ́ta ni wọ́n dẹ̀ ti gba owó rédíò lọ́wọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ bá ara bèrè lọ́wọ́ wọn owó rédíò ń dà wọ́n ti ní kẹ́kẹ́ lọ máa ra rédíò sí ṣé short wave radio is a big thing rédíò tí wọ́n ní wọ́n lọ ṣe 10 million wọ́n ti gba ilé láti 2021 ni wọ́n ti gbà ọ́ internet radio pápátá 1000 wọ́n ti ṣe kò wọ́n owó short wave radio ni wọ́n fẹ́ ṣe wọ́n gba owó wọn fi ṣe so mo kàn fẹ́ kẹ́ ẹ rí kẹ́ ẹ lè mọ̀ pé evidence wà fún kékeré ṣé mọ̀ pé ọ̀rọ̀ Ṣọlá kò gbọdọ̀ kú yẹn tí ẹ bá lọ gbọ́ fail end ẹ mọ̀ pé wọn ò ní Yorùbá ní kankan gbà fún wọn ò tí ì fẹ́ gbà ń sùn wọ́n sì fẹ́ kí Tinubu sì lọ́nà olóṣèlú kọ́ńdélé nìyẹn ẹ̀kọ́ tí mo torí gbé ilé ìwé ẹ̀kọ́ rádà fún wa kò ní bàjẹ́ fún wa. Kò ga o. Ní sùúrù ìwọ máa ìsọ̀rọ̀ tí ẹ apọ̀dà ni ẹ ní sùúrù máa pílè ọ̀rọ̀ ẹ fún àwọn èèyàn. Ṣé ẹ gbọ́ nǹkan t'Àjàkálẹ̀ àrùn sọ? Tí ilẹ̀ bá ṣáà ti mọ́, a lọ wá míìsì kan tó ṣáà máa fi gbé ọ̀rọ̀ jáde kóun ṣáà lè jà. Wọ́n bí ẹ ti jà. Ó lè jà. Ó kì í ṣe oníjà, ó ń ṣe alágídí, ó ń ṣe oníjàgídíjà gan. Tó o bá rí àwọn oníjàgídíjà gan, Florence, mo fi ayérayé búra fún ẹ. Wàá sá kábàkábà. Omi á máa sun jáde nídìí ẹ. Ọlọ́run Olódùmarè lọ. Florence tó bá rí àwọn tó
ó ìwọ òun tó ní òòjò níjà lọ́jọ́kó ó kàn bàjẹ́ ni Florence ẹ bá mi pín fún kó rí wo Florence ò gbọ́n tó bá ráwọn oníjà tẹ́mi bá tí n bá ń dákẹ́ tí n bá pariwo pé ẹ jẹ́ kàlàáfíà jọba tí mò ń ké tantan kì í ṣe pé mi ò mọ ọ̀rọ̀ tó yẹ kí n sọ kì í ṣe pé mi ò mọ ìgbésẹ̀ tí mo lè gbé bọ̀dà wa ń dákẹ́ à ń pariwo àlàáfíà torí tí n bá sọ̀rọ̀ mo mọ ibi tọ́rọ̀ mi lè lọ mo mọ tí àwọn èèyàn lè ṣe nítorí ọ̀rọ̀ tí mo bá sọ. That is why I am saying this to you emphatically that you are nothing. Fúlọ́ o mọ ní pè ní ìjà ni tí mo bá gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú ẹ wà láì wá sun omi asun nídìí ẹ èmi mo sọ bẹ́ẹ̀ gbogbo dọ́là tó ń gbà l'Amẹ́ríkà yẹn wà ní owó níbi náà sí mọ́ mo fi Ọlọ́run múra fún ọ ìwọ owó ẹ tí n bá bá ẹ kẹsẹ̀ sí wàá wá jáde lójúmọ́ kan wá ṣàfẹ́ fa wàhálà ẹ gbọ́ ẹ̀yin olóríire ọmọ Yorùbá ó tún ti gbé ọ̀rọ̀ rédíò tó gbé wá but listen ẹ jẹ́ kí n tún brief yín lórí rédíò torí tí ò bá yé èèyàn máa ń béèrè ni kàkà kẹ́ ẹ béèrè tẹ́ ẹ bá fẹ́ sọ fún mi pé owó yìí o báwo ló ṣe ṣe owó yìí sí a dá 10 million sí yín lọ́wọ́ báwo lẹ ṣe ṣe sí tó o bá fẹ́ béèrè tó o bá fẹ́ kí n ṣe àlàyé fún ẹ lọ́nà tó tọ́ wàá béèrè lọ́nà tó tọ́ ó lè pè mí lólè ó lè ní ó ti kó jẹ́ ó ti ṣe kó wá expect pé kí wá sọ̀rọ̀ fún ẹ kàkà kí n máa fi sọ̀rọ̀ fún ẹ mo lè kíkí bọ ẹ lójú tàbí kí n wógi mọ́ ẹ létí that is the fact ẹni bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ díẹ̀ gbọ́ ni tó o bá béèrè ọ̀rọ̀ ó yàtọ̀ sí pé o fi ẹ̀sùn kàn mí o pè mí lólè o pè mí lórúkọ tí mi ò jẹ́ whereas I am not answerable to you tí mi ò bá wá answerable sí ẹ why do you expect Ọláyọmí Kóìkí that is not answerable to you to come and answer your question and I want to challenge you èló ló dá nínú owó rédíò yẹn mo challenge yẹ mo rìsíìtì tó fi san lára owó rédíò yẹn mo jáde Florence Ajakaye mo challenge yẹ personally rìsíìtì tó fi san lára owó rédíò yìí tó ní wọn kó jẹ mo jáde mo fẹ́ rí ọmọ Yorùbá fẹ́ rí àti ẹ̀fẹ́ mọ́ listen ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ rédíò tí wọ́n ń sọ gbogbo ayé ló mọ tó ń ṣẹlẹ̀ nígbà tó Ọláyọmí Kóìkí dìde tó bẹ̀ sí ní rèsì owó fún rédíò bàbá Akíntóyè fọwọ́ sí pé ó yàgbá ká ṣe rédíò our plan ni pé ká ṣe FM rédíò ṣùgbọ́n a discover pé tá a bá ṣe Nàìjíríà máa gbẹ́sẹ̀ lé Nàìjíríà ò ní jẹ́ kó ṣiṣẹ́ Nàìjíríà máa ṣìṣì ẹ̀ gbogbo nǹkan tá a bá rà síbẹ̀ gbogbo everything gbogbo ẹ̀ ó máa tán ni àdírí lò then what can we do wọ́n wá suggest pé ṣebí short wave làwọn Haúsá ń lò tó o bá máa rọ́ ọmọ Haúsá gbé rédíò ẹ̀ dání a máa gbọ́ yan ní jẹrìgẹrẹ ń bá yín ní jẹrìgẹrẹ ń bá yín wọ́n á máa gbọ́ orin wọn wọ́n máa gbọ́ news nínú rédíò wọn kò dẹ̀ sí tí wọ́n lò ju short wave yẹn lọ ibẹ̀ láti wá make up mind wa pé okay let's go for short wave then ta ló wá fẹ́ bá wa ṣe short wave yẹn wọ́n máa ṣe lè di títà ó jẹ́ pé wọ́n á máa gbọ́ nínú normal radio wọ́n á dẹ̀ tún máa gbọ́ online okay let's do it wọ́n wá ṣe é wọ́n gbé ẹni tí wọ́n pè wá gbogbo ayé ló mọ kókà Ayọ̀ Kókà èmi lára àwọn rédíò tí Ayọ̀ Kókà ṣe mo débẹ̀ nílùú Ìbàdàn iṣẹ́ tó ń ṣe kò níṣẹ́ méjì ju pé kó bá ní ṣe rédíò either FM or shortwave radio or studio anything tó ní ṣe pẹ̀lú pé ká ṣàgbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ tí Ayọ̀ Kókà ń ṣe nìyẹn tó o bá nídìí tó o bá fẹ́ ṣe iléeṣẹ́ rédíò lẹ́nìí lọ bá abá ẹsẹ̀ tiẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ọ̀rọ̀ eléyìí ó ní bó ṣe gbogbo yín lẹ mọ̀ pé ìjọba Nàìjíríà ń dọdẹ wa so we have to do our things discreetly or ká ṣe in a way tó fi jẹ́ pé wọn ò ní rí wa mú ṣùgbọ́n àwọn eléyìí pọnú wọn ò lọ́pọlọ kò sí anything lórí wọn wọ́n dẹ̀ ní ẹṣin ọ̀tá èèyàn ò kì í lẹ́wà lójú èèyàn kò sí bó ṣe rí kó máa ta àlàáfíà ọ̀tá ẹ̀ ò ní yàtàkà ní ẹ̀ a máa ṣáká ẹ̀ náà ni pé kò sí tó kó dání
tó dẹ̀ kó dání ìjọba ọ̀run àlàáfíà pípé owó ọmọ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ tó kó dání ó tiẹ̀ tún sọ fún pé kó wá gbà lọ́fẹ̀ẹ́ ọ̀tá ẹ̀ ò ní jẹ́ wá sọ́dọ̀ ẹ̀ á ní kó dìjọba ọlọ́run ẹ̀ mú òun lọ̀rọ̀ Modúpẹ́ àti Florence Ajakaye. To cut the story short wọ́n gbéra Ayọ̀ Pókà ó ní òun máa gba oyè báyìí òun kóun lè fi parí iṣẹ́ o wọ́n dẹ̀ bàbá dẹ̀ pàṣẹ òkè ẹ fún ní 10 million kó lọ ṣiṣẹ́ nínú I think it's 40 million because I am aware mo mà sí ẹ gba 40 million wọ́n dẹ̀ fún ní 10 million pé kó lọ fi ṣiṣẹ́ ó gba 10 million ó ṣe rédíò o the same rédíò yẹn ni a ti wá padà lò yìí ṣé a rí kíní kan tí ò yí àwọn pípù yìí èdè àìyedè àìgbọ́ra ẹni yé ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn ló ti fà bá ìrìnàjò Yorùbá nation nígbà tó ṣe rédíò yẹn tán ìtàn pè ní short wave yẹn rédíò yẹn gbogbo ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ sọ fún yín ṣé ẹ rí ìtàn pè ní rédíò ó ní í ṣe pẹ̀lú afẹ́fẹ́ gbogbo afẹ́fẹ́ tẹ̀ẹ̀dẹ̀ ń wò lágbàńlá ayé orílẹ̀-èdè kankan ló ní afẹ́fẹ́ tiẹ̀ táwọn olóyìnbó ń pè ní space o lè gbéra kó o ní o kúrò Nàìjíríà kó ló fẹ́ lọ máa lo space America kó o kàn déédéé gbé aeroplane kó o fò wọ space America láìsí pé wọ́n mọ̀ ẹ́ láìsí pé o forúkọ ọ̀lẹ̀ ń bẹ̀ tó o bá déédéé gbé aeroplane wọ̀ bẹ̀ wọ́n á já ẹ bọ́ ní straight wọ́n á drop plane yẹn because it's their space. Ìtí wọ́n lò ní í ṣe pẹ̀lú afẹ́fẹ́ you have to pay tó o bá fẹ́ máa lo ibi tó ń lò yẹn ó dàbí ìsọ̀ni that is why àtẹ̀sẹ̀ rí tó ní number by number àwọn tó bá lo frequency tó lo FM ọ̀rọ̀ mi á yé yín dáadáa ẹ̀rẹ́ lòmí à wà ní 88.9 irú Àkúrẹ́ tí mo wà Àdàbà ló lo 88.9 Àdàbà ló lò kò sí rédíò kankan ní gbogbo agbègbè Ondo State tó lè lo that 88.9 yẹn mọ́ ìsọtí ẹ̀ nìyẹn ó máa san owó ẹ̀ fún ìjọba Nàìjíríà ẹ lọ find out lọ́dọọdún a san owó ẹ̀ kódà kì í sọ̀nà kan ló máa sanwó sí máa ka oyè ọ̀nà tá a sanwó sí máa kà fún yín a sanwó sí Federal Inland Revenue Service a san táàsì síbẹ̀ a sanwó sí Nigeria Broadcasting Commission NBC a sanwó síbẹ̀ a sanwó sí NCC Nigeria Communication Commission a sanwó síbẹ̀ a sanwó sí àpò Ondo State Government a sanwó síbẹ̀ gbogbo wọn ló máa sanwó fún tọdún bá parí tí ò bá san tí ẹnìkan nínú wọn kí ló máa ṣẹlẹ̀ wọn wá gbé ilé iṣẹ́ wọn gbé síìlì wọn gbélé lórí wọn ti pa kò ní lè ṣiṣẹ́ ṣùgbọ́n gbà tó ti san owó ìsọ ẹ̀ ohun rí bẹ́ẹ̀ lò ó dẹ̀ ń ṣiṣẹ́ ajé ẹ̀ lọ nígbà tí wọ́n ṣe rédíò tiwa ibi táwa gbà nọ́mbà tá a gbà tá a sọ pé abẹ́ máa lò that is 11735 tá a ń lò ní short wave tí ọmọ Yorùbá ṣáà maintain yẹn ṣáà sanwó ẹ̀ fáwọn British tó ní space tá a lò ṣáà sanwó ẹ̀ ṣáà rí lò ṣáà maintain yẹn no òun tó ò ní ká má sọ òun ṣùgbọ́n torí pé wọ́n kórìíra yín mẹsẹ̀ tẹnumọ́rọ̀ rédíò tó ṣàfẹ́ bá yá ara wọn jẹ́ nítorí ẹ̀ ègbọ́n àtẹ̀rọ̀ lórí wọn. you as a rédíò maintain you don't pay sanwó láti maintain ìsọyín ìsọ tó o gbà o sanwó láti maintain ẹ̀ o wá expect pé rédíò á ṣiṣẹ́. The radio has been it's like bàdàbà ṣe wà ń sìn Àdàbà wọ́n ti create ọdẹ tí ń ṣiṣẹ́ lọ tádàbà ò bá sanwó mọ́ tí wọn ò san táàsì wọn síbi tó yẹ kán san sí Àdàbà sì ń jẹ́ Àdàbà ṣùgbọ́n wọn ò ní lè ṣiṣẹ́ ẹ ní lè gbóhùn wọn mọ́ ẹ kàn máa gbọ́ pé Àdàbà ń jẹ́ Àdàbà ni rédíò kan ń jẹ́ Àdàbà ẹ ní lè ṣe anything ṣùgbọ́n wọn á máa jẹ́ Àdàbà wọn lọ. Rédíò Yorùbá sì wà ń bẹ̀ kò yí padà láti ìgbà tó Láyọ̀ Míkò Èkìtì tán ti ná san owó tán san tán ti ṣe rédíò ọ̀hún àti ìgbàjẹ́ rédíò yẹn ò yí padà ṣùgbọ́n ẹ lè ṣiṣẹ́ torí pé gbogbo tó yẹ kẹ́ ẹ san gbogbo táàsì tó yẹ kẹ́ ẹ máa san lọ́dọọdún ẹ san ẹ mẹ̀ntẹ́nì ìsọjí tẹ́ gbà ìdí tẹ́ ẹ ṣe gbọ́ láti gbà yẹn nìyí. nígbà tó dé wá dé lẹ́kùn kan àwọn ọmọ Yorùbá kan kóra wọn jọ
wọ́n kóra wọn jọ pé rédíò yìí a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí wọn ò padà san owó tó fi pé wọ́n tún rédíò míì ṣe o wọn ò sanwó o ṣùgbọ́n owó tẹ̀ ti jẹ sẹ́yìn owó maintenance tó yẹ kẹ́ ẹ san either is £10,000 or £20,000 tó yẹ kẹ́ ẹ san fún àwọn orílẹ̀-èdè tó ní ibi tẹ́ ẹ lò torí ẹ lè lo Nàìjíríà bá yín ṣọ̀tẹ̀ dáhùn kò lè ṣiṣẹ́ orílẹ̀-èdè tó ní ibi tẹ́ ẹ lò owó tẹ́ ẹ ti jẹ wọ́n láti 2021 tí wọ́n ti ṣe rédíò yẹn wọ́n á gbà lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ padà síbẹ̀ either is £20,000 or £30,000 or £40,000 you have to pay tó bá fẹ́ padà pé kán máa gbọ́ ohùn ẹ then àwọn ọmọ Yorùbá yìí kóra wọn jọ including Ayọ̀ Kókà fúnra ẹ̀ pé orúkọ tòun náà má bàjẹ́ bó ṣe pariwo kiri pé òun kò owó jẹ bàbá òun àti bàbá náà jọ pàdé àpòpọ̀ àti Kóìkí táwọn jọ pé owó yìí táwọn náà jẹ náà òun rẹ́dì láti sa ipa tòun náà pé kí rédíò yìí lè máa ṣiṣẹ́ ó jáde àwọn ọmọ Yorùbá tó dìde lóríṣiríṣi màmí Helen Ọbáfẹ́mi wọ́n wà lára wọn bàbá mi Johnson wọ́n wà lára wọn bàbá Gẹ́gẹ́ Ojú wà lára wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ mi ò mọrúkọ gbogbo wọn tán gbogbo wọn kóra jọ wọ́n tà sí ara wọn wọ́n ṣe ní kọ́lọ́fín wọn ò jẹ́ kí gbogbo anybody gbọ́ torí tó bá pariwo síta ńgbà yẹn tó ní tìrí bá gbọ́ tí Dúpẹ́ bá gbọ́ kí á ló máa gbé tiẹ̀ dìde àfi tí afẹ́fẹ́ gungun lásán tí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ àwọn ọmọ Yorùbá ìrọ̀ra dúró wọ́n ṣèpàdé wọn ní kọ́lọ́fín wọ́n ṣe báwo ni ká ṣe wọ́n dá owó ẹni dá £5,000 ẹni dá £1,000 ẹni fi owó tó jù bẹ́ẹ̀ lẹ̀ oníkálukú wọn dá wọ́n wá lọ sọ àwọn gbèsè yẹn reason tẹ̀sí ní sí rédíò yẹn padà sí iṣẹ́ nìyẹn tó fi bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nígbà tó tún ṣe tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá àwọn èèyàn wọ́n wá jòkó pé people has to have the radio àwọn tí ò ní fóònù tí wọn ò lè yí fóònù tí wọn mọ̀ ń tẹ̀ láti gbọ́ online wọ́n gbọ́dọ̀ ní rédíò yìí ọgbọ́n wo la lè dá kò sọ́gbọ́n tó lè dá ju pé kán lọ China kán lọ ṣe rédíò wa wọ́n ní láti tún dá owó míì jọ tó lọ fi ṣe yẹn wáyé pé ìwọ tó ò ní fóònù tó lè fi gbọ́ lórí fóònù wà á máa yí rédíò yẹn wà á máa gbọ́ bóyá o wà ní oko bí tí ò sí nẹ́tíwọ́ọ̀kì wà á rí eléyìí gbọ́ ńbẹ̀ because n tó pè ní shortwave kò síbi tí o bá wọ̀ ní àgbáyé tí shortwave ò ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí FM ní ò ní ju jurisdiction ibi tó bá wà lọ ṣùgbọ́n shortwave kò síbi tí ò dé nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ rédíò nìyẹn o but Àjàkálẹ̀ àrùn yìí ẹranko yìí kò mọ nǹkan kan nítorí kó ṣàfẹ́ ṣáta Akíntóyè nítorí kó ṣàtì wọ́n bí sáyé torí kó ṣàwà ṣáta Akíntóyè ni ó dẹ̀ mọ̀ ẹgbẹ́ ẹni tọ́lọ́run ò bá tiẹ̀ jẹ́ ẹ̀dá kan ò lè bá jẹ́ ẹni tọ́lọ́run ò pa ẹ̀dá kan ò lè pa kò sí tó fẹ́ fi bàbá yẹn ṣe kò sí tó fẹ́ fi Sunday Igboho ṣe wàá dá àwọn ará ẹ títí wàá kàn déédéé gbọ́ kó ṣẹ́kù lọ́jọ́ kan wàá kàn déédéé wàá kàn kú ni torí tá a bá lé ní títí tá a bá rí yàn mú ìyẹn máa ń padà lẹ́yìn ẹ̀mí o lé bàbá yẹn lélelelele o ṣàfẹ́ bá tiẹ̀ jẹ́ o ò rí mú o ò dẹ̀dẹ̀ yìí àbùkù ni wàá fi kan àbùkù ni wàá fi kan o lé Sunday Igboho lélelelele o ò rí mú o ò dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ẹ̀tẹ́ ni wàá fi gbà mo garanti ẹ̀ ní tó ṣẹlẹ̀ lórí rédíò ni mo pírí fún yín yẹn o tó bá sọ fún yín pé nìkan kó owó kan jẹ lórí rédíò bàbá ńlá irọ́ ni kò sẹ́nikẹ́ni tó kó owó kan jẹ o bàbá Adéníran tó ń sọ̀rọ̀ òun fúnra rẹ̀ mú òótọ́ kò nítorí pé òun àti bàbá Akíntóyè wọ́n ní èdè àìyedè òun ló ti ń sọ̀sọ́kùsọ tó ń sọ jáde bàbá Adéníran fúnra ẹ̀ bàbá yẹn mú òótọ́ náà he's a learned fellow he's a professor as a matter of fact ṣé kò mọ wípé there has to be maintenance tó bá ṣe rédíò ṣé bàbá yẹn ò mọ̀ ní àbí bàtẹ́ ṣe rédíò wọ́n sọ fún yín pé space tó fẹ́ bá yín ṣe di rédíò yín sí wọ́n sọ pé Nigeria space ni Nigeria ní commission tó monitor gbogbo rédíò pátá tó wà lórí space wọn pátápátá wọ́n ní tó bá ṣe FM sí boundary Nigeria tó jẹ́ boundary ló gbé sí tó dẹ̀ ń fẹ́ wọtí afẹ́fẹ́ ni tó bá ń fẹ́ wọ Nàìjíríà kan gbọ́ Nàìjíríà ní machine tó fi máa mọ́nítọ̀ ẹ̀ tí wọ́n fi gbọ́ ọjọ́ tó bá pọ́ǹbù wọ́n á yànkí ẹ̀ wọ́n ti bẹ̀ pa kò ní ṣiṣẹ́ mọ́ tí wọ́n bá rí tì wọ́n send message sí Benin Republic tẹjọ sí ẹ̀ báńdìrì wọ́n ní kán gbé tì fún wọn wọ́n dẹ̀ tí ìdí tẹ́ ẹ̀ ṣe rí ṣe ní Nàìjíríà nìyẹn ibi tẹ́ ẹ ṣe sí
ṣé wọ́n wá ṣe fún yín lọ́fẹ̀ẹ́ ni ẹ ṣe rédíò ẹlẹ́kó 10 million lẹ̀ o maintain ẹ̀ o kọ́lé 10 million àbí 20 million o lọ odidi ọdún mẹ́ta o tẹ̀bẹ̀ mo garanti gbogbo yín lẹ́mọ̀ tí ẹ bá máa padà dé àìmọye nǹkan tá fi gbàjẹ́ nù léwu láàrin ọdún mẹ́ta tó dé lẹ́yìn gbogbo yín lẹ́mọ̀ náà what are we talking ṣùgbọ́n òye yìí bóyá ká ló yé Florence ṣùgbọ́n torí kó ṣàfẹ́ bú bàbá kó ṣàfẹ́ bú Akíntúndé ló ṣàṣẹ ń tẹnumọ́ ní gbogbo ìgbà wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ ṣé pé tó fẹ́ ṣe lọ́la afẹ́gbọ́ ẹ bọ̀ mo fẹ́ garanti ẹ pé èyí tó máa forí gbé ló pọ̀ jù nínú ẹ̀ máa garanti ẹ torí ipa tó kó bí Yorùbá Nation ṣe wọlé ní kì í ṣe kékeré ó réyàn sọ fún ẹ ní bóyá ọdẹ réyàn sọ fún ẹ tó o mọ̀ tó o gbà ìwọ fúnra ẹ ipa tó kó láti wó Yorùbá Nation ṣe kékeré Florence àti wọ àtònítì yìí ẹ jẹ pírigidi ìyà mo ń bá ẹ̀yin èèyàn mi just to tell you pé àwọn èèyàn fẹ́ peace fẹ́ kàlàáfíà jọba lẹ́yìn mọ́ àtúnwò aṣọ àlàáfíà fún yín síbẹ̀síbẹ̀ ẹ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ tó kinní kan ẹ̀ẹ́dẹ̀ jápọ̀n kankan ẹgbọ́n kan tí sísá kò gbọdọ̀ kú Ṣọlá kò gbọdọ̀ kú ẹgbọ́n tó sọ. ìfọ̀nà ìyẹn ṣe àti iṣẹ́ ìlú. ẹ máa gbọ́ o pẹ̀lú gbogbo ìsọkúsọ tí fún mi sọ tí fún mi láyọ̀ Florence fún mi lélùbọ́. ọba lẹ́nu ọba lánàá ọba kan náà ti fi ayé. ẹ gbọ́. ọba tó mọ òpin tí ìbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ìgbà Olódùmarè. mojúbà bàbá tó bí mi sáyé mojúbà ìyá tó bí mi sáyé wọ́n tara wọn jùlọ gbogbo ẹ̀yin bàbá mi ní orílẹ̀-èdè Yorùbá mojúbà gbogbo ẹ̀yin ìyá mi pátápátá wọ́n á gbé ìgbà fún bàbá wa tuntun bá ń jẹ́ Akíntóyè mojúbà fún bàbá mi olóyè Sunday Adéyẹmọ tí ìgbà mọ̀ sí Ìgbòho òòṣà. májà òòṣà bàbá. mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ibi tí òye yé mi dé lẹ́nu gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe rí gẹ́gẹ́ bí ìgbé ayé àwọn ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ní orí ilẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé tí ò bá sí ẹ̀yin bàbá méjì wọ́n ṣáájú ìjàngbara àti ìkéde fún orílẹ̀-èdè wa ó ṣe ọmọ Yorùbá kúrò ní oko ẹrú ọ̀pọ̀ nǹkan ní èyí tí mo bá yín sọ̀rọ̀ yìí ní Yorùbá máa mọ̀ ṣùgbọ́n nípasẹ̀ wọn mo ti kọ́ ọgbọ́n fún ọgbọ́n bẹ́ẹ̀ ni mo ti ní òye fún òye mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá ìgbà tẹ́ ẹ ti ń pọ̀n wá kò ní já òkú ọgbọ́n ẹ̀yin sá lọ kúrò níwájú wa láìpẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà ní jábọ́ lẹ́yìn yín. mo wá fi àkókò yìí mo fẹ́ fi bá àwọn èèyàn kan sọ̀rọ̀ ni ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá àti bàbá ẹ̀gbọ́n àbúrò àti ẹlẹgbẹ́ tí ẹ bá ń gbọ́ ohùn mi yìí kì í ṣe ní tìjà bẹ́ẹ̀ ni kì í ṣe ní tògùn ṣùgbọ́n ní ti ìfẹ́ àti àgbọ́yé fún ìtẹ̀síwájú àwọn ọmọ Yorùbá òun ni. mo rí pé àwọn kan tún ti jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu àwọn bàbá wa bu ẹnu àtẹ́ lu àwọn ìyá wa wá yẹ kó rí bẹ́ẹ̀ ọdún tuntun la wà yìí ọdún ìtẹ̀síwájú ọdún ìgbéga ọdún ìràpadà fún àwọn ọmọ Yorùbá tó wá yẹ kó wá jẹ́ àárín ara wa la tún ti máa ṣe ra wa ojú ọ̀run tẹ́yẹ kò láì farakanra yìí ìyá mi ní bàbá mi. ọ̀rọ̀ rẹ gbọ́yàn gbogbo ojú ọ̀run bíbí ẹni gbàgbọ́ ọtí. ojú ọ̀run tó ẹyẹ fò láì farakanra Yorùbá Nation làwa gbé dání ẹ̀yin gbé òmìnira 2022 dání ṣe máa ń sọ òmìnira ní kẹ́ fi wálẹ̀ láyé ara wa. fúlọ̀ òrọ̀rọ̀ sọ ó ní amọ̀ọ́mọ́ láti ìfẹ́ gbà á torí pé kí Tinubu lè ṣèjọba ẹ̀ kí ló kàn wá pẹ̀lú Tinubu ò ṣẹ̀ wá Tinubu ọmọ Yorùbá ni ṣùgbọ́n pírẹsidẹ̀ntì Nàìjíríà ló jẹ kò jẹ pírẹsidẹ̀ntì Yorùbá àwa ò dẹ̀ dáwọ́ Yorùbá Nation wa dúró à ń bá iṣẹ́ yìí lọ à ń bá ìrìnàjò yìí lọ ó ṣàn wá wá wí ẹgbọ́n tí mọ́mí wa yìí ẹgbọ́n tó sọ nínú ọdún àlàáfíà ọdún àlùyọ ọdún ìtura ọdún àṣeyọrí ṣé ìjà ló yẹ ká tún gbé kojú ara wa ẹgbọ́n. kò yẹ kó rí bẹ́ẹ̀
nítorí pé bó jẹ́ ọ̀tún ló gba ilẹ̀ Yorùbá ẹ lè lé òsì kúrò ń bẹ̀, bó sì jẹ́ òsì ló gba ilẹ̀ Yorùbá ẹ lè lé ọ̀tún kúrò ń bẹ̀. Ọmọ Yorùbá jọ ni gbogbo wa pátápátá. Mi ò máa mọ nǹkan tí ó fa àríyànjiyàn tó tún wá fa èébú tó fa àrífín fún àwọn àgbààgbà wa. Ṣe làwa ní pé ká jẹ ìkiri tó tán lábọ̀ kò wáyé kẹ́ tí wọ́n máa gbọ́nwọ́ ẹ̀ sáwò. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi tó fi ní pé ká máa fèsì ká dákẹ́ kí ariwo má tún bẹ̀rẹ̀ sí ní lọ láàrin wa, ṣùgbọ́n yẹ ká fúnra wa ní ọ̀rọ̀ ìṣítí. Eléyìí tí mo sọ yìí bàbá mi tó fẹ́ Bánjí Akíntóyè àtọ̀wá mi Ìgbòho ìṣàyẹ̀mádìí ọ̀rọ̀ ìṣítí ni, nítorí pé tí àlùfáà bá gun orí púpìtì ní ṣọ́ọ̀ṣì tàbí tí ìmáàmù tó gorí òkè tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n máa ń pèsè nǹkan tí àwọn náà ń ṣe ní ayé àtijọ́. Ẹgbẹ́ ìfọ́dọ̀ ní ayé àtijọ́ wọ́n máa ń pèsè nǹkan tí wọ́n ń ṣe táwọn náà ní òní wà ní. Kí ló wá dé tí àwọn kan wà wọ́n ń pèsè ìfẹ́, wọ́n ń pèsè wọn ò fẹ́ kán bára wọn jà, tó dẹ̀ wá tí àwọn gangan ló ní nǹkan ìjà mọ́wọ́, tó dẹ̀ àwọn gangan náà ń sọ̀rọ̀ ẹ̀gàn jáde. Kí ló dé? Ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ tó bá ṣe lè ṣe. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kan èébú. Ó ní God àbí kìíní kan náà forúkọ arákùnrin tó ṣe voice note síta. Nǹkan tí ò bá yé èèyàn máa ń béèrè ni. Ẹ̀yin bàbá wa náà lẹ sọ pé abèrè ọ̀nà kì í ṣìnà tó tó ṣe bí òwe èèyàn àgbàgbà. Tí ó ní God bá béèrè nǹkan tó mú pósítà wá, á gbọ́ èsì ọ̀rọ̀, nítorí pé bàbá wa Májàsọ́lá kọ́ ni wọ́n ṣe pósítà síta. Tí bàbá Adébánjí Akíntóyè sílẹ̀, ẹ fi Ìgbòho òòṣà sílẹ̀, ẹ fi èmi náà sílẹ̀, jẹ́ kèmi ṣe bí n bá ṣe lè ṣe é, ẹ̀yin náà ṣe tẹ́ bá ṣe lè ṣe é. Èmi fi dá yín lójú ọjọ́ tí Adelé bá wọ orílẹ̀-èdè Yorùbá tí wọ́n gba àyè, wọ́n gba àga lọ́wọ́ àwọn òṣèlú tí wọ́n wà ń bẹ̀ nìkan, ẹ̀rí mi lẹ́yìn ni Ọlọ́run bá ń gbọ́. Ìdẹ́ ṣe èmi nìkan lẹ máa rí, ọ̀pọ̀ èèyàn lẹ máa rí. Èmi gan máa wá dọ̀bálẹ̀ bẹ̀ yìí. Ọkùnrin rédíò. Ẹgbẹ́ wa àbádélé mi. Wájà yìí náà lẹ gbà á máa gbárùkù tì yín. Bóde jẹ́ apá ọ̀dọ̀ tàwọn bàbá mi Adébánjí Akíntóyè náà ni wọ́n ti gbà á. Ẹ̀yin náà máa gbárùkù tì yín. Ṣèbí nǹkan kan ṣe náà lájọ ń lé ẹ̀sìn ìjà sílẹ̀, ẹjẹ́ àpọ̀tẹ̀ sílẹ̀, ẹjẹ́ àpòjú sílẹ̀, ẹ jẹ́ ká fókọ̀sì sí gbogbo ọ̀nà tá à ń gbà. Oníkálùkù wá fókọ̀sì sí ọ̀nà tí wọ́n ń gbà. Kò sí ìpéyẹ kíjà wà ń bẹ̀. Even gan pósítà tí ẹ ń sọ̀rọ̀ èmi ni ìbá fi fọ́tò yọ nítorí torí mi ìmọ̀ bí tẹ́sán máa gbé lọ nínú ìṣe títí torí pé àwa ò báyàn kan. Ó jẹ́ ti tó jáde sísà mi, ojú ọ̀run ó tẹ́yẹ fò ṣùgbọ́n ní ọ̀dọ̀ Dúpẹ́ àti Fúnmi èèwọ̀ ni o, ojú ọ̀run tí wọn ò tẹ́yẹ wọn fò o. Tí Fúnmi bá ti jí ìrònú ẹ̀ ní bó ṣe máa ṣépè fún bàbá Akíntóyè. Fúnmi ó jẹ́wọ̀. Florence Ajakaye ó jẹ́wọ̀. Fílọ́ ó gbègbè. Ojú àríyẹ rí nìyẹn o. Sísà ẹ̀ tún bẹ̀ wọ́n pàrọwà, oníkálukú sọ, Sunday Igboho náà jáde ó sọ̀rọ̀ ó bẹ̀ wọ́n kílẹ̀ tún fẹ́. Ẹ máa ṣe 2022 yín lọ, ẹgbẹ́ Adelé yín wá kán máa báṣẹ́ lọ. Tán Adelé yín bá dé, tán rí gómìnà lé, tán tẹ̀ lé gómìnà tèmi yìí lọ, tán bá mi lé lọ, tán bá mi lé tèkìtì, tán bá mi lé onígbé Ọ̀ṣun. Yé ẹ máa rí káwọn èèyàn máa jáde tán ni. Wọ́n jáde tán fún yín ni. Irú àwa yìí bá ti ẹ̀ gbé wa ẹ tì wá mẹ́wọ̀n, àmọ́ pàtí àdìsáàbù láti jìyà yẹn. Ẹ tì wá mẹ́wọ̀n, ṣùgbọ́n ẹ ṣàfiwálẹ̀ ẹ ṣàdémí ẹ pa wá. Ẹ sọ pé ẹ lọ ti Ọmọlúkà yẹn mẹ́wọ̀n torí pé ó pọ̀ kò tẹ̀lé wa, ẹ̀yin dẹ̀ succeed. Ẹ ṣe. Ojú ọ̀run tẹ̀yẹ fún lọ. Bó o bá tiẹ̀ mo fẹ́ sọ pé kó o jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀, ṣùgbọ́n bó o bá tiẹ̀ wá jáwọ́ nínú àpọ̀n tí ò yọ̀ fún lọ, yàn ní bó o bá di ìyá tó ṣe wọ́ fún lọ.
àti Dúpẹ́ ẹ̀yin méjì yẹn àti jinlẹ̀ ẹ lè escape ìyà tẹ́ ẹ ti damages tẹ́ ẹ cause ẹ máa jẹ ìyà ẹ̀. Ẹ bá àwọn olùgbèwàdà kan mọ̀ ìwé ẹ̀rí ẹ jẹ ìyà damages tẹ́ ẹ cause. You can't escape it. Fact lẹ́gbọ́n yẹn. Ọmọlúkà is my name and that will be all for today. Ẹ̀yin tẹ́ bá nílò ilẹ̀ ní kánmọ́nkébé ilẹ̀ kan wà níkàwọ́ wa kíákíá báyìí tẹ́ lè lò 7 plot ní ẹ contact mi láti gba details ilẹ̀ yẹn. Nọ́mbà mi òun rèé o. Nọ́mbà tẹ́ máa pè mí sí rèé 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484. Ilẹ̀ yẹn wà níbi tó dáa ó ṣe kọ́ hòtẹ́ẹ̀lì owó ẹ̀dẹ̀ cheap ju ilẹ̀ ń lọ ó ṣe kọ́ school ó ṣe kọ́ hospital ó ṣe kọ́ mini estate anything you want to do is available. Ẹ pe nọ́mbà mi yìí kẹ́ ẹ jẹ́ ká ṣètò Àkúrẹ́ ló wà o bó bá jẹ́ kó ló nídìí sí àní náà síbẹ̀ àní sí Ìbàdàn àní sí Èkìtì kódà bẹ́ẹ̀ nídìí lábẹ́òkúta àní ṣùgbọ́n a tún láwọn èèyàn síbẹ̀ tá a máa pè fún yín tó jẹ́ pé jẹ níhùn dẹ̀ ní gbogbo ẹ̀ Ọmọlúkà ni mo jẹ́ ẹ kọ́ńtàtì mi fún ilẹ̀ tí mo sọ nípa ẹ̀ yìí Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ kọ́ tiẹ̀ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kò sẹ́ni tí mò ń bá jà kò sẹ́ni tí mò ń bá fa wàhálà àlàáfíà ni mò ń fẹ́ àlàáfíà ni mo béèrè ojú ọ̀run tẹ́ yẹ ẹ́ fò láì farakanra ẹ sọ fún wọn kán yé wá kọlù wá mọ́ tán bá kọlù wá á máa wò wọ́n níran náà ni ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan á máa bù fún wọn kán lè mọ̀ pé yíyọ gínígíní ọlọ́gìnní tójú kọ́ ẹnu ló ń sá fún ó yá kọjáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá